dúró ná àwọn ènìyàn wo ni àwọn ènìyàn mẹ́tàlélógún tí wọ́n rí ìtúsílẹ̀ ní àkàtà àwọn ajínigbé àwọn ajínipa tí wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ ojú irin tó ń bọ̀ láti ìlú Àbújá lọ sí ìlú Kaduna nínú oṣù kẹta ọdún tá a wà yìí. Báwo ni wọ́n ṣe rí àwọn mẹ́tàlélógún yìí gbà kalẹ̀? Àwọn wo gan ni wọ́n gbà wọ́n kalẹ̀ ni wọ́n kó wọn yọ kúrò lọ́wọ́ àwọn ajínipa àwọn ajínigbé yìí? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ bí orí ṣe kó àwọn èèyàn yìí, bí orí ṣe kó wọn yọ lọ́wọ́ àwọn ajínigbé àwọn ajínipa yìí. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wa níkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ní dédé aago 4 ìrọ̀lẹ́ ọjọ́rú ọjọ́ Wednesday ọjọ́ 5 oṣù kẹwàá ọdún tá a wà yìí, òun náà ni ọwọ́ àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni méje tí ààrẹ gbé kalẹ̀ láti ọwọ́ ẹni tó jẹ́ olórí ẹ̀ṣọ́ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn General L.E.O. Irabor, ni wọ́n ṣe àwárí àwọn ènìyàn mẹ́tàlélógún yìí kúrò lákàtà àwọn ajínigbé àwọn ajínipa tí wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ ojú irin tó ń bọ̀ láti ìlú Àbújá lọ sí ìlú Kaduna ní ọjọ́ 28 oṣù kẹta ọdún 2022 tí a wà yìí, gẹ́gẹ́ bí àṣegbọ́ àti àtẹ̀jáde tí ó jáde láti ọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé fún àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Professor Usman Yusuf. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi síta, wọ́n ní dédé aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ Wednesday ọjọ́ 5 oṣù kẹwàá ọdún tá a wà yìí, òun náà ni orí kó àwọn mẹ́tàlélógún tó kù ní àhámọ́ àwọn ẹni ibi àwọn ajínipa àwọn ajínigbé yìí ní orí kó wọn yọ. Tẹ́ bá gbàgbé tí ẹ bá dẹ̀ rántí, ní ọjọ́ 28 oṣù kẹta ọdún tá a wà yìí, òun náà ni àwọn ẹni ibi yìí àwọn adìhámọ́ra tẹ́nìkan kò lè ṣàlàyé pé bí wọ́n ṣe jẹ́ rèé, ó ní wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ ojú irin tó rìnrìn àjò bọ̀ láti ìlú Àbújá lọ sí ìlú Kaduna tí wọ́n sì yin bọ́ǹbù lu ọkọ̀ yìí. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n pa tí wọ́n sì gbé àwọn míì lọ. Ṣáájú àkókò yìí òun náà ni wọ́n ti rìlíìsì àwọn kan ṣáájú ọjọ́ ìní nínú àwọn tí wọ́n jí kó pamọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Ṣùgbọ́n ìròyìn ayọ̀bẹ̀ náà ni pé orí ti kó àwọn mẹ́tàlélógún tí ó ṣẹ́kù ní àkàtà àwọn ajínigbé àwọn agbébọn àwọn adìhámọ́ra yìí ní òní ọjọ́rú ọjọ́ Wednesday ọjọ́ 5 oṣù kẹwàá ọdún tí a wà yìí. A bá ìdílé ẹbí àti ará àwọn ènìyàn yìí a bá wọn dúpẹ́ o, a sì bá wọn yọ̀. Ọbẹ̀ Èdùmàrè yóò máa fi ìṣọ́ rẹ̀ yóò máa dáàbò rẹ̀ bò wá láṣẹ Èdùmàrè. Nínú ìròyìn míì ó ní wọ́n ti sọ yìí pé àwọn ènìyàn yìí tí wọ́n rí ìtúsílẹ̀ gbà yìí ó ní wọ́n ti kó lọ sí ibì kan tí ó pamọ́ fún ìtọ́jú tó péye kó tó di pé wọ́n ó rìlíìsì wọn fún àwọn ẹbí àti mọ̀lẹ́bí wọn. Pẹ̀lú bí àwọn ènìyàn yìí bí wọ́n ṣe rí ìtúsílẹ̀ gbà kúrò lọ́wọ́ àwọn ajínigbé àwọn adìhámọ́ra àwọn terrorist àwọn agbébọn yìí, ṣé ẹ̀yin ò lérò pé ó yẹ ká fojú sùnùkùn wò ó, ká fi ojú sùnùkùn wò dáadáa? Torí pé ìdí abájọ ò ní pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí ọlọ́sẹ̀ mélòó kan sẹ́yìn, ó ní ìjọba àpapọ̀ lórílẹ̀ Nàìjíríà ó ní wọ́n mú ẹni tó jẹ́ alágàtà tá a lè pè ní alárinà láàrin ìjọba àti àwọn adìhámọ́ra àwọn tẹ́rọ́rìstì yìí, pàápàá jùlọ àwọn tí wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ ojú irin tó ń bọ̀ láti ìlú Àbújá lọ sí ìlú Kaduna yìí nínú oṣù kẹta. Ẹni tó ń bá ìjọba negotiate pẹ̀lú àwọn ajínigbé yìí látàrí kí wọ́n lè fi àwọn ènìyàn tí wọ́n wà ní ìkáwọ́ wọn kí wọ́n lè fi wọ́n sílẹ̀, ìyẹn Alhaji Shehu Gumi. Pẹ̀lú bí nǹkan ṣe wá rí yìí, wọ́n pe Gumi nígbà yẹn pé kó wá sọ n tó mọ̀ pé ó lọ́wọ́ pé ara rẹ̀ ò mọ́ pé ọwọ́ rẹ̀ ò mọ́ nínú
bí àwọn ajínigbé àwọn ajínipa àwọn agbébọn yìí bí wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ ojú irin tó ń bọ̀ láti ìlú Àbújá lọ sí ìlú Kaduna yìí wípé ọwọ́ Gumi kò mọ́ níbẹ̀ àti wípé kó wá sọ àwọn nǹkan tó mọ̀ àwọn nǹkan tó rí nípa àwọn terrorist tí wọ́n ń da orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń dà láàmú pàápàá jùlọ ní apá òkè ọya tẹ́bàdẹ́gbàgbé kíákíá òun náà ni ọkùnrin Gumi yìí òun náà ni ó ti ń ṣe àpatẹnujẹ́wọ́ tó ti ń sọ àwọn àṣírí kọ̀ọ̀kan fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ pé kí wọ́n lè bọ́ lọ́wọ́ àwọn ajínipa àwọn ajínigbé àwọn terrorist tí wọ́n ń ṣe ìkọlù sí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà bó tún ṣe wá lẹ́yìn ìgbà yẹn ó ní ààrẹ Muhammadu Buhari ó ní ó gbé ìgbìmọ̀ ẹlẹ́nu méje kan kalẹ̀ láti ọwọ́ ẹni tó jẹ́ adarí olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ìgbìmọ̀ méje yìí kí wọ́n rí sí bí àwọn tó wà ní àhámọ́ àwọn ajínigbé àwọn ajínipa yìí bí wọ́n ó ṣe rí ìtúsílẹ̀ gbà tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ kọ́mítì ìgbìmọ̀ yìí òun náà ni irú ìgbésẹ̀ yìí òun ni ó wáyé ìdí rẹ̀ dàbí ní ó yẹ ká fojú sùnùkùn wò ó yẹ kí a tọpinpin rẹ̀ dáadáa torí pé pẹ̀lú bí nǹkan ṣe ń rí yìí àwọn kan ti ń sọ tipẹ́tipẹ́ pé ìjọba orílẹ̀ Nàìjíríà wọn ò tí ì ṣetán àwọn adarí wa wọn ò tí ì ṣetán láti dẹ́kun àwọn ìwà ìgbésùmọ̀mí ìkọlù tó ń wáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni torí pé tí ìjọba bá ṣetán pàápàá jùlọ ìjọba àpapọ̀ ìjọba tí ààrẹ Muhammadu Buhari tí wọ́n ń tukọ̀ rẹ̀ tí wọ́n bá ṣetán láti dẹ́kun àwọn ìṣẹ̀lẹ̀ ajínigbé ìjínipa ìṣekọlù yìí tó ń wáyé káàkiri Nàìjíríà tí wọ́n bá ṣetán wọ́n kájú rẹ̀ láàrin oṣù kan pé wọ́n lè kápá gbogbo àwọn ènìyàn yìí láti jẹ́ pé kí irú ìwà ajínigbé ajínipa ìṣẹ̀lẹ̀ ajínipa ajínigbé ìkọlù yìí kó má lè wáyé mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn tó sọ bẹ́ẹ̀ wọn ò parọ́ torí pé lára ìgbésẹ̀ tí wọ́n lè gbé òun náà ni eré tí wọ́n gbé yìí tó sì jẹ́ pé a ti rí pé ó so èso rere ara èso rere tó so òun náà ni bí àwọn ènìyàn 23 yìí bí wọ́n ṣe rí ìtúsílẹ̀ gbà kúrò lọ́wọ́ àwọn tí wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ ojú irin tó ń bọ̀ láti ìlú Àbújá lọ sí ìlú Kaduna láti inú oṣù kẹta ẹ̀yin náà wò ó oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún oṣù kẹfà oṣù keje oṣù kẹjọ oṣù kẹsàn-án oṣù kẹwàá oṣù mẹ́jọ gbáko òun ni àwọn èèyàn yìí òun ni wọ́n fi wà nínú ìdè nínú ìhámọ́ lọ́wọ́ àwọn ajínipa àwọn ajínigbé yìí ẹ̀yin náà wo irú ìrírí tí àwọn ènìyàn yìí tí wọ́n ó ti rí lọ́wọ́ àwọn ajínipa àwọn ajínigbé yìí àwọn agbébọn yìí ẹ wo tójú wọn ti máa rí ẹ wo irú ìyà tí wọ́n ti máa jẹ lọ́wọ́ àwọn ènìyàn yìí kó tó di pé wọ́n rí ìtúsílẹ̀ gbà ẹ̀yin náà ẹ wo àwọn ènìyàn yìí wọ́n ti máa wà affected psychologically emotionally wọ́n ti máa wà affected ẹ̀yin náà ẹ wo irú ipò tí irú àwọn èèyàn yìí tí wọ́n wà lẹ́yìn ìgbà tí wọ́n rí ìtúsílẹ̀ gbà lọ́wọ́ àwọn ajínipa àwọn ajínigbé àwọn agbébọn yìí ẹ̀yin náà ẹ wo irú ipò tí wọ́n máa wà èyí òun náà la fi rọ ìjọba wa pé kí wọ́n túbọ̀ dákun jọ̀ọ́ kí wọ́n túbọ̀ tẹra mọ́ ìgbìyànjú wọn àti ìlàkàkà wọn láti rí wípé wọ́n dẹ́kun ìwà ìgbésùmọ̀mí ìwà ìkọlù ìwà ìjínigbé ìwà ìpànìyàn tó ń wáyé lójoojúmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí pàápàá jùlọ kí wọ́n tó kúrò kí ààrẹ Muhammadu Buhari kó tó kúrò lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà nínú oṣù kejì a sì gbàdúrà nínú oṣù kejì ọdún 2023 a sì gbà ládùúrà yìí pé ọba Èdùmàrè yóò fún wọn ṣe yóò bá wọn ṣe láṣẹ Èdùmàrè ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá níkànnì Otasansan TV lórí YouTube ẹ jẹ́ àtúnṣe báyìí ẹ jẹ́ ká mọ èrò tiyín àti ojú tẹ̀yin fi wò ó tó jẹ́ pé ìjọba àpapọ̀ tí wọ́n lè gbà àti ọ̀nà tí wọ́n lè tọ̀ àti ọgbọ́n tí wọ́n lè lò láti dẹ́kun ìwà ìgbésùmọ̀mí ìwà ìkọlù tó ń wáyé lójoojúmọ́ lórílẹ̀ Nàìjíríà lọ́tọ̀ọ́ àwọn agbébọn
ẹ fi ìmọ̀ràn yín, èrò tiyín, ìwòye tiyín ẹ fi ránṣẹ́ sí wa ní ààyè comment nísàlẹ̀ fídíò yìí. Má dẹ̀ gbàgbé láti bá ní like fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní subscribe ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, tẹ́ bá dẹ̀ ti subscribe ẹ má gbàgbé láti tẹ notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́lẹ̀ láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú ọ̀rọ̀ tuntun, ìròyìn tuntun, ìṣẹ̀lẹ̀ tuntun wá fún yín lórí ìkànnì Otasansan TV. Ẹ ṣé o, àmọ̀rírì yín.